Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣetán láti gbọ́ yìí, ó jẹ́ ọ̀rọ̀ tí yóò fọwọ́ tọ́ ayé yín, tí yóò sì yí ayé yín padà sí rere. Láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè, Evangelist Babátúndé Samuel, tí ẹ tẹ́ sílẹ̀ kí ó sì di alábùkún fún ní orúkọ Jésù. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sínú ìwé Psalm 121 verse 1 and 2. Mo kà láti bí: èmi ó gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run ayé. Lóòrọ̀ ẹ̀, mo bá sọ̀rọ̀ lórí gbígbé ojú sókè sí Ọlọ́run fún ìrànlọ́wọ́. Gbígbé ojú sókè sí Ọlọ́run fún ìrànlọ́wọ́. Oní sáàmù yìí, ó rántí pé ìrànlọ́wọ́ kan bẹ́ẹ̀bì kan tí ènìyàn lè fún yàn. Kó tó sọ̀rọ̀ ẹ̀, ó ṣeéṣe kó ní sáàmù yìí ti dán gbogbo ìgbìyànjú wò bí ènìyàn láti wá ìrànlọ́wọ́ kiri, ṣùgbọ́n kò rí. Ó wá wò pé òkè, ibi tó kù tí mo ti lè rí ìrànlọ́wọ́ tó ga jù tí mi ò lè rí lọ́dọ̀ ènìyàn náà ní ọ̀dọ̀ Ọlọ́run. Ó lé mi yóò gbé ojú mi sórí òkè wọn nì. Sórí òkè wo ló ń sọ? Ibi àdúrà ló ń sọ. Kì í sórí òkè Michael Molu, kì í sórí òkè Sóbí, kì í sí àwọn orí òkè tá a ní káàkiri ilẹ̀ yìí. No, èmi ó gbójú mi sórí òkè wọn nì. Orí òkè tá à ń fẹsẹ̀ gùn kọ́ ló ń sọ. Èmi ó gbé ohùn mi sókè sí Olúwa nínú àdúrà. Èmi yóò tọ̀ ẹlẹ́dàá mi lọ nínú àdúrà. Olórin ẹ̀kan, ó ní elétí ìgbáròyé alágbàlá ọ̀la. Orin tó rán gidigidi ni o. Ọlọ́run kì í gbáròyé. Bíbélì ní pé Ọlọ́run tí ń gbọ́ àdúrà, ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo ènìyàn ń bọ̀. Ẹ̀sùn kò sí kan tó jẹ́ pé elétí ìgbáròyé. Nínú ìwé Númérì, Bíbélì sọ fún wa nínú ìrìnàjò àwọn Ísírẹ́lì, ó ní wọ́n sì kùn sí Ọlọ́run, wọ́n ṣàròyé. Ìtumọ̀ kíkùn ní àròyé. Wọ́n ṣàròyé létí Ọlọ́run, inú dẹ̀ bí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sọ pé ó ní tí àwọn wọ̀nyí sí àròyé létí mi lèmi ó ṣe sí wọn. Ìbínú ni wọ́n rí, ìbínú Ọlọ́run ni wọ́n rí. So Jésù wípé tẹ́yìn bá ń gbàdúrà ní Matthew orí 6, ó ní ẹ má ṣe ṣe àtúnfí asán. Ẹ má ṣe ṣe àròyé. Ìtumọ̀ àtúnfí asán ni àròyé. Èmi ó gbé ojú mi sórí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá. Ẹ wo àwọn tó máa ń gbẹ́kẹ̀lé babaláwo, tí wọ́n fi babaláwo ṣe gbẹ́kẹ̀lé. Bóyá babaláwo bá àwọn ṣògo owó, ó wá tàkókò fún wọn láti rìn ní ògùn owó yẹ. Ni wọ́n dọ́dọ̀ bàbá tó ṣògo fún wọn, náà bá ní bàbá kú, náà bá ní tàwọn ta, tí wọ́n sì ta. Torí pé kò sí ìrànlọ́wọ́ lọ́wọ́ èṣù. Èṣù ò lè ràn ẹ́ lọ́wọ́. In tó wà lọ́wọ́ ẹ̀ lè fẹ́ gbà, kí ló sì wà lọ́wọ́ ẹ̀mí ẹ̀. Gbígbé ojú sókè sí Ọlọ́run fún ìrànlọ́wọ́. Ta ló ń wò nínú làkọjá rẹ fún ìrànlọ́wọ́? Bí ìṣòro kan bá dé bẹ́ẹ̀ nìkan nísìnyí, ìrònú rẹ̀ pé òkè, ẹ̀mú lẹ́gbẹ̀ẹ́ kan bí kan. Ìjọ mọ̀ pé ẹgbẹ́ ẹ tó wà ń bì yẹ, níbi tó ló wà yẹ, tọ́lọ́run ò bá fi ìrànlọ́wọ́ rẹ sí i lọ́wọ́, kò lè ràn ọ́ lọ́wọ́. Ọmọ sọ̀rọ̀ kan, wọ́n ní pé àjùmọ̀bí kò kan tàánú, ẹni Olúwa bá rán sí ni nìkan ń ṣe ni lóore. Ẹ já wo ìwé Psalm 49 verse 6 to 8. Kò sí ẹnìkan bí ó ti wù kí ó ṣe tí ó lè ra arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni kò lè san owó ìràpadà fún Ọlọ́run nítorí rẹ̀. Nítorí ìràpadà ọkàn wọn iyebíye ni, ó sì dẹ́kun láéláé. Kí ni ìwé Sáàmù sọ fún wa ni pé bó ti wù kó lólówó lẹ́gbẹ̀ẹ́, ìrànlọ́wọ́ tí ó ṣe fún ọ kò lè tó ìtẹ́lẹ̀dáre ó ṣe fún ẹ. Bíbélì sọ fún wa níbí, ó ní bó ti wù kí ènìyàn olówó tó, ó ní kò lè san ìdíyelé ìràpadà ẹ̀mí rẹ̀. That is, owó tó lówó gan ní gan kò lè ra ẹ̀mí òun tìkára rẹ̀ padà. Mo sọ kíkà láàárọ̀ gbàdúrà láàárín àwọn kan. Mo ní avoid anything tó wò bá ti lè ṣe kí ni, tó wò bá ti lè retrieve ẹ padà fún ẹ. Avoid àwọn ìṣẹ̀lẹ̀ tó yẹ pé tí ó bá ṣẹlẹ̀ tán, agbára wo ò lè ka sá fún. Kí ni àwọn nǹkan wọ̀nyẹn? Ó ní àyànmọ́ ẹ̀yọ destiny. Tí destiny bá ti wà truncated, tó bá ti wà tampered pẹ̀lú, owó ò lè tó ṣe o. Ẹ rí i pé àwọn mi torí pé wọ́n fẹ́ lówó, kò sí nǹkan tí à ní ṣe. Wọ́n á gbọ́ òṣògùn, wọ́n á ṣe gbọ́. Tí wọ́n bá lówó yẹn tán, iyì ò lè sí. Tó yẹ orúkọ yẹn ti sọ yìí nù. Nínú ìrìn àjò ayé, ṣọ́ra fáwọn nǹkan kan tó yẹ pé tó bá bàjẹ́ nú ayé ẹ̀, owó ò lè tó ṣe mọ́. Gbígbé ojú sókè sí Ọlọ́run fún ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ rẹ kò sí lọ́wọ́ ènìyàn.
bí Ọlọ́run ò bá ṣàánú ẹ̀ kò sẹ́ni tó lè ṣàánú ẹ̀. So ẹlòmíín wà ní yóò wá torí ìṣòro rẹ̀ wàhálà rẹ̀ ìdààmú rẹ̀ á lóun pọ̀ lọ́ǹtì sọ pé pàṣán ìyá rẹ̀ ló fi pamọ́. Àmì ẹlòmíín tí ó lè lọ ṣọ́ọ̀ṣì máa ní gbogbo ẹ ti ṣubú lára wọn. Àgbàdo ìjọba gò gbádùn ara ẹ̀ gbogbo ẹ ti kọ lòbí ẹ wo ẹjọ́ tí pásítọ̀ bá rí mi ní o ẹjọ́ tí pásítọ̀ bá rí mi ní máa kú lọ ṣọ́ọ̀ṣì ọ̀nà owó náà là á kú dá. Èdè àwọn tí ò lọ́lọ́run ni ìwọ tó bá ní Ọlọ́run ó mọ̀ pé kì í ṣe owó ọrẹ rẹ lọ́lọ́run ń retí ló ṣe ìtẹ́wọ́gbà ju ẹ̀mí rẹ níwájú Ọlọ́run. Ta ló ń wò fún ìrànlọ́wọ́? Má jẹ́ kí ìrònú nípa ohun tó ń là kọjá tàbí tó dé bá ọ kó mú ọ rò pé ìrànlọ́wọ́ ò sí fún ọ nípa ti Ọlọ́run. Ìwé onísáàmù yẹn sọ kínní kan ó ní àwọn kan sọ pé ìrànlọ́wọ́ kò sí fún ọkàn mi nípa ti Ọlọ́run ṣùgbọ́n Olúwa ní asà fún mi àti ó dì mí. Ìṣẹ̀lẹ̀ tó ń là kọjá ó lè jó dàbí wà pé àbọ́lò ò sí fún ọ. No, Ọlọ́run wà fún ọ. Ìwọ ni kò gbẹ́kẹ̀lé, ìwọ ni kò sinmi lé. Ó ní wọ́n gbójú wọn sókè Psalm 34 wọ́n sì wo ìmọ́lẹ̀ mọ́ wọn ojú kò sì tì wọ́n. Ẹlòmíì ti mú bọ̀dá ẹ̀ lọ́ta bọ̀dá ẹ̀ tó lówó tí orí ti ẹ̀rù á ní èèyàn burúkú èèyàn kéèyàn ẹ̀dẹ̀jẹ̀ sọ kíní kan fún ọ wípé o lébọ̀ lórí èèyàn kò ní yóò san oore fún ẹ. Even lórí àwọn téèyàn bí fúnra èèyàn gan kí ṣe gbọmọ ní òsànjọ́ ọ̀rọ̀ ìpè kọ́ bọ́ bímọ márùn-ún yìí tọ́lọ́ máa fi kẹ́ ọ lọ́jọ́ alẹ́ kọ́ra nínú wọn ó lè mọ́ ju méjì lọ tó pa àwọn tó kù wọn lè mọ́ rìlíìsì fún ọ. Ọlọ́run jẹ́ àjọ oúnjẹ ọmọ pẹ́ sáà ní sọ pé kọ́mọ tún ṣáájú rẹ̀ wọ kòtò ọjọ́ oúnjẹ ọmọ débì kan ọ̀sọ́ lẹ̀ ni àwọn kan ní ètò máa jẹ́ lọ. Àwọn reality kan wà tó pé a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ understand wàhálà ayé káyé pé lọ́kàn ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ló wà very very important jù. Ẹ já wo Psalm 118 verse 8-9. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa jù láti gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa jù àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Lóòótọ́ Olúwa ràn lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ but kì í ṣe pé Ọlọ́run ò lè rán áńgẹ́lì sọ̀kalẹ̀ o. So tá bá sọ pé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ ìyẹn ní òràn sí ọ ọ̀rọ̀ yóò kún tó torí pé God can choose to do anything. Bíbélì pé Ọlọ́run ó sọ tó wù ṣùgbọ́n tó wà mẹ́ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ ìyẹn náà ní òràn sí ọ but ìyẹn tí òràn sí ọ ó lè mọ̀ sẹ́ni tó ọmọ rí. Mo ń sọ ilé kálímọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tó tẹ̀ kí ni o sẹ́rí ọ̀pọ̀ àwọn tọ́lọ́run máa ń lò fún yàn àwọn tó ọ̀ lébọ̀ lé lórí ni. Gbọ́ ilé tó bá lébọ̀ lórí èèyàn tó bá yẹ pé bóyá òun lọ́wọ́ wọn padà lò fún ẹ tó dìde ó lè padà fi ṣèrègùn lórí ayé ẹ. That is one way for you. But when God is going to lift you tọ́lọ́ bá máa gbé wọ̀ dìde báyìí ọ̀nà àrà tí wọ́n kò mọ̀ ní ó gbà gbé ọ dìde. Ó yá láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ju àti sẹ́kìnì gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ẹ rí pásítọ̀ mi ẹni tó bá lówó lọ́wọ́ ló mọ concentrate lórí kí ní kẹ̀tẹ̀ ló wà ń bẹ̀ sọ́dọ̀ àwọn tó lówó lọ́wọ́ yẹ wọ́n sábà lórí lọ́wọ́ àwọn tí ò ní yẹ gan lọ́lọ́mọ ń padà wá lò fún yẹn gidi gan. Ó dára láti gbẹ́kẹ̀lé Ọlọ́run tábàdà wá gbẹ́kẹ̀lé Ọlọ́run jẹ́ pé kì í ṣe lásán ìrànlọ́wọ́ Ọlọ́run ló dáa jù. Nígbà tó bá wà nínú ìṣòro má máa ronú pé ta ni ó yọ ọ́ máa ronú pé bó lọ́lọ́run ṣe yọ ọ́ máa ronú bó ṣe ké pe Ọlọ́run lórí àti pé kó yọ ọ́. Ọ̀nà tọ́lọ́wọ́ gbà yọ ọ́ kò ṣe problem fún wọn ní tó jẹ́ ìṣòro tiwọn ni pé bí wọ́n ṣe ké pe Ọlọ́run tí ó gbọ́ tí ó sì yọ ọ́. Gbígbójú sókè sí Ọlọ́run Olúwa ló lè jáde ìwọ́n tí tó wà lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí ẹ má jẹ́ ìtàn yín ẹ má sọ pé president kan ni ó yọ yín àbí àbátẹ̀ tún dìbò falágbájá kan kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bí ó ṣe máa rí lórí ìwọ ni kó o súnmọ́ Ọlọ́run nìkan ló lè yọ bẹ́ẹ̀ yẹn bá gbẹ́kẹ̀lé Ọlọ́run ojú kì í ti rú wọn. Àwọn tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run wọn kì í dààmú àwọn tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run ìrànlọ́wọ́ kì í wọ́n wọn. Sẹ́rí tó bá lọ fi ènìyàn sí ìgbẹ́kẹ̀lé ìyà ó jí ọ àjẹkún ìyà lọ́ọ̀tún jẹ wọn wà ní ìṣòro
ọ̀rọ̀ inú ẹ̀gbọ́n tó lè máa pè sórí àwọn tó bá fọkàn sí pé wọ́n ṣàánú ẹ̀ wọn ò ní ṣàánú ẹ̀ o ṣùgbọ́n tó bá lè kégbe pé Ọlọ́run ibi tó ọ̀tí ẹ̀rọ kan ìrànlọ́wọ́ ti kí ni o yóò dìde olórin yẹn ní ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìwọ nìkan ni mo ní láyé àti lọ́run ẹni bá níyọ ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o bàbá bọ̀tà àwọn mélòó àwọn ìbẹ̀rẹ̀ tó pé tábà ti kó sínú ìṣòro Ọlọ́run la máa ń kọ́kọ́ ronú sáré ó yára láti máa rántí ènìyàn fún ìrànlọ́wọ́ nínú ìṣòro ju Ọlọ́run lọ and that's the reason tó pé ìrànlọ́wọ́ Ọlọ́run máa sábà jìnnà sáwọn tó láwọn gbọ́ Ọlọ́run gbọ́ because ìrònú wọn tí kankan bá ti ṣẹlẹ̀ tí ìṣòro dé báyìí ìrònú wọn tí ọ̀nà àbáyọ ènìyàn ní nígbà tí ogun dìde sí Jósáfátì ó sá lọ bá Olúwa ó ní Olúwa gbà mí kí ni mo fẹ́ ṣe níwájú gbọ́ ọ̀pọ̀ ènìyàn yìí Olúwa ní ìwọ kan náà gbógun wọn bá wọn wọrí ìwọ gbé ìlú gbé dùrù ẹ mọ ọkọrin ẹ mọ yìnmẹ ẹ mọ dúpẹ́ ẹ mọ dúpẹ́ tọ́lọ́run bá fẹ́ gbà ọ́ ní ìṣòro fọ́múlà tiẹ̀ kì í ṣe fọ́múlà téèyàn lè comprehend at all ó jọgbọ́n orí lọ ìṣẹ́gun Ọlọ́run ṣe pọpọ lọ calculate mo sọ kí ní kan fún yàn mo ní sọrí tó bá sọ pọ́n ojú Ọlọ́run fún ràn lọ́wọ́ tó tí wọ́n rò pé lọ́wọ́ ilé ìmọ̀ rí 2,000 lọ́wọ́ ẹni ìmọ̀ rí 3,000 lọ́wọ́ ẹni ìmọ̀ rí 40 nígbà tá a bá jẹ gbogbo ìmọ̀ 20,000 ti pé iye ó ṣe ìrànlọ́wọ́ Ọlọ́run sọrí ìrànlọ́wọ́ Ọlọ́run kò ṣe forí kakú bó lọ sí fẹ́ kakú ẹ̀ orí Ọlọ́run ṣe forí kakú ó sàn láti gbẹ́kẹ̀lé Ọlọ́run bó lọ sí gbẹ́kẹ̀lé Ọlọ́run ó ní pé nínú ìṣòro ká máa rántí pé òun nìkan ló lè gbà wá gbèsè lọ́jẹ́ ní rántí pé òun ló lè gbà ọ́ ọmọ ìlànà wá ní rántí pé òun ló lè gbà ọ́ but listen and listen good ohun tó lọ́rọ̀ bá ti fún ọ abáná ẹnikẹ́ni ò lè fún ọ even the devil cannot give you ọ̀dà tó fẹ́ sógun owó ni tán làwọn owó níwàkúwà kódà wọ́n fẹ́ jẹ̀gbẹ́ di ara wọn dẹ́wò kò sí ní oògùn wọn tàn níbẹ̀ ṣe kò ní jẹ́ nígbà tá a bá dẹ́yìn ìmí ìrìn wọn ṣe kí ni àyàwó lè dànù ohunkóhun tó lọ́rọ̀ bá fún ọ kò èṣù gan lè fún ẹ ẹ jẹ́ kí ọkàn wọn papọ̀ sọ́dọ̀ Ọlọ́run ohunkóhun tá a bá ń là kọjá bó ṣe wù kó le tàbí kó burú tó ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ní kíni wà ní ìrànlọ́wọ́ wa wà ó ní ìrànlọ́wọ́ wa ń bẹ lọ́wọ́ Olúwa ọba tó dá ọ̀run ayé bí wọn náà bá mọ̀ bẹ́ẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run sinmi lé ìṣòro tó lè wù kó o mọ̀ là kọjá ọgbọ́n orí ẹ̀ ò lè mú solution jáde ìtiraka rẹ kò lè mú solution jáde ju kó gbẹ́kẹ̀lé Ọlọ́run máa wò ó tẹ́jú mọ́ lákòókò ìlàkọjá àbí ìṣòro rẹ má jẹ́ kí ìfẹ́ rẹ sí Ọlọ́run kó tutù Bíbélì wípé nínú gbogbo ìpọ́njú Jóòbù kò sì fi ẹnu rẹ̀ ṣẹ̀ sí Ọlọ́run jẹ́ kí ìfẹ́ rẹ gbóná sí Ọlọ́run ó yí Ọlọ́run tó fi wọnú ìṣòro yẹ ó dẹ̀ yé bó ṣe máa yọ ẹ́ tó bá ní kó ronú bó ṣe wọ̀ ní ìṣòro àti kí ló mú ẹ wọ̀ ọ lè mọ̀ rírò dẹ̀ tó bá ní kó ronú bó ṣe jáde ó lè rírò náà ṣùgbọ́n tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kí tó kúlẹ̀ fún Ọlọ́run dá ọ̀rọ̀ rẹ dá Ọlọ́run Ọlọ́run dẹ̀ yà ọ́ lẹ́nu gbígbójú sókè sí Ọlọ́run fún ìrànlọ́wọ́ kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ o ẹ̀gbọ́n rẹ tó lówó mú mú lọ́ta o àbúrò rẹ tó lówó tí ò ràn lọ́wọ́ mú mú lọ́ta ẹbí rẹ tó lówó tí ò ràn lọ́wọ́ mú mú lọ́ta so bó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run you don't have to disturb yourself when you believe and trust totally in God you will never be put to shame ó lè dàbí wà pé ojú fẹ́ tì ọ́ o but ojú ò ní láéláé bí lè pé ojú kì yóò tì àwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa bó ti wù kó rí ojú kì yóò tì wọ́n ẹ jáde lórí ẹsẹ̀ wa sọ fún Ọlọ́run Olúwa kọ́ mi bí a ti ń gbẹ́kẹ̀lé ọ nǹkan kan wà tí mo ṣàwárí ra Dáfídì so trust Ọlọ́run ó fi gbogbo àyà ìgbẹ́kẹ̀lé he can't do anything without asking God Dáfídì ò lè ṣe nǹkan kan láì béèrè lọ́wọ́ Ọlọ́run ó ní ìgbẹ́kẹ̀lé extremely in God kò fi ènìyàn ṣe gbẹ́kẹ̀lé the only time tó consult ènìyàn dípò Ọlọ́run ló lọ ṣàṣìṣe lórí àpótí ẹ̀rí tó lọ gbá àpótí ẹ̀ lórí kẹ̀kẹ́ tuntun and God kills her because of that Bíbélì pé òun náà sì burú ju Dáfídì ẹ̀rù bà àtìgbà náà kò ṣàṣìṣe yẹn mọ́ kò tún sọ nǹkan láì béèrè lọ́wọ́ Ọlọ́run Bíbélì wípé Dáfídì sì béèrè lọ́wọ́ àwọn àgbààgbà he put his confidence in his elders dípò Ọlọ́run nítorí ṣàṣìṣe yẹn nìyẹn ìyí tó yẹ kó fi béèrè lọ́wọ́ Ọlọ́run lọ béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ta ni wọn náà gbẹ́kẹ̀lé bí amọ̀nà ta ló gbẹ́kẹ̀lé
tí wọn náà rò pé bóyá ìrànlọ́wọ́ ìwà lọ́wọ́ ìrànlọ́wọ́ rẹ ò sí lọ́wọ́ ènìyàn bí kò sí lọ́wọ́ Ọlọ́run. Olúwa lákòókò yìí kọ́ mi bí a ti gbẹ́kẹ̀lé. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.